inú táǹkì gáàsì làwọn eléyìí kẹ́gbọ̀ọ́gì olóró sí tọ́wọ́ fi tẹ̀ wọ́n. ojoojúmọ́ làwọn tí wọ́n ti sọ gbígbé àti títa oògùn olóró diṣẹ́ ń wá ọ̀nà míì láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí kò bófin mu tí wọ́n ń ṣe ọ̀hún. bí àwọn agbófinró sì ti ń tú àṣírí wọn níbì kan ni wọ́n ti tún ń dá ọgbọ́n míì. àìpẹ́ yìí lọ́wọ́ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró láàrin ìlú National Drug Law Enforcement Agency ẹ̀ka tìlú Àbújá tẹ ikọ̀ ẹlẹ́ni mẹ́rin kan tó jẹ́ pé egbòogi olóró làwọn máa ń fi mọ́tò tírélà wọn gbé káàkiri fáwọn oníbàárà wọn. àwọn mẹ́rin náà ni Ifeebe Michael ẹni ọdún 39, Abigail Cyril ẹni ọdún 29, Ejechi Monday ẹni ọdún 41 àti Benson Chukwudi ẹni ọdún 41. Aláròyé gbọ́ pé inú táǹkì ńlá tán fi ń gbé gáàsì ni àwọn afurasí ọ̀daràn ọ̀hún tọ́jú òbítíbitì àpò egbòogi olóró ọ̀hún sí. ìpínlẹ̀ Ondo ni wọ́n ti gbéra tí wọ́n sì ń lọ sílùú Àbújá láti gbé e fáwọn oníbàárà wọn. ṣùgbọ́n tọ́wọ́ tẹ̀ wọ́n lójúnà márosẹ̀ Àbújá sí Àbájì nígbà tó kù díẹ̀ wọ́n débi tí wọ́n ń lọ. alukoro àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 5 oṣù karùn-ún ọdún yìí. ó sọ pé lọ́jọ́rú Wednesday ọjọ́ 1 oṣù karùn-ún ọdún yìí làwọn òṣìṣẹ́ àjọ dá mọ́tò tírélà kan tí wọ́n fi ń gbé gáàsì yẹn afẹ́fẹ́ ìdáná dúró. inú táǹkì ńlá ọ̀hún làwọn oníṣẹ́ ibi ọ̀hún tọ́jú òbítíbitì àpò egbòogi olóró ọ̀hún sí. lẹ́yìn tí wọ́n ti yẹ ara àti inú mọ́tò ọ̀hún wò dáadáa wọ́n rí ẹrù òfin náà nínú táǹkì gáàsì náà tí wọ́n sì fọwọ́ òfin mú wọn. alukoro ní àwọn ń ṣèwádìí nípa àwọn afurasí ọ̀daràn ọ̀hún táwọn sì máa fojú wọn balẹ̀-ẹjọ́ láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà sí etígbọ̀ọ́ yín.